lọ́sì fẹ́ fi ẹ̀yìn lọ́sì fẹ́ fi ẹ̀yìn gidi lẹ̀ fáwọn tó ń bọ̀ lẹ́yìn kọ́ yẹ kí wọ́n lè gbé fọ́ọ̀sì wọn yẹn kó sọ̀rọ̀. bàbá wọn ní wọ́n gbọ́dọ̀ reply Gumi kílẹ̀ mọ́ mi títì. aláàfin gbọ́dọ̀ reply Gumi kílẹ̀ mọ́ mi títì. alákẹ́fẹ̀ gbá wọ́n gbọ́dọ̀ reply Gumi kílẹ̀ mọ́ mi títì. gbogbo náà wà sí Gambia náà. Why they keep quiet? Bàbá wa sọ sí wọn náà ọba. Wọn náà bá wọn ọba. Wọn náà bá wọn ọba. Òótọ́ ọ̀rọ̀ kẹ̀lẹ́ kò ní kí èèmọ́ sọ̀hún. Bẹ́ẹ̀ni. Irú àwọn àgbà tó dá kúrò ní wọn. Wọ́n dá jì mí. Ṣé ó yẹ kí wọ́n lajú? Okay, ẹni tó ń múnú kó èsì. It can be anybody wife. Yes, it can be anybody's mother. It can be anybody's mother. Kẹ́rọ ọmọ yẹn ò mú tó ṣẹlẹ̀. Ọmọ yẹn fẹ́ mú yan ní ebi ń pa ọmọ ni. Yes, ọmọ yẹn dákẹ́ ni pé òun bára òun nínú gbọ́. Ó tẹ̀sí pé àwọn òkú wà mẹ́ta ń fídíò. Ó tẹ̀sí pé wọ́n mú kankan dání. Ó tún fẹ́ lọ mú yàn. Òun bá yẹn fi ọwọ́ òsì. Tó fi gún ẹnu ẹ̀ pé gbẹ́nu ẹ̀ sọ àndóyè lọ́wọ́ fẹ́ mú yàn. So ẹ̀wọ̀n olú àwọn kan yẹn ọba àwọn olówó arírù yẹn tí ò ní lè sọ̀rọ̀ síta. So the man says, "One you Baba, Emma Baba, our Ivani say, Obana, and the truth wasn't told." So you have near as well the colonel, Gumi, listen very carefully. Come on, be here. Ma bonda Yoba. We are waiting for you guys. I'm afraid that what you are going to back. I want my young telephone that is more supporting. I want to hear the supporting one. I don't know Kalatawani. Salary boy, everyone. We are waiting for you guys. So I want you not one more. Tó bá ti mú wọn tán silent work wà tẹ́lẹ̀ kò ní gbọ́. Silent work wà tó bá ti ṣe tọ́pọ̀ kí máa gún máa kú ní. Àwọn náà kọ́ ní báwọn dínkù kọ̀ọ̀kan ní. Ẹ̀yin èèyàn wa yín jagunjagun wa ṣe ń gbọ́ ẹ bá wa share fídíò ìfáwọn jagunjagun wa. Kọ́ máa ṣe fídíò mọ́. Ẹ má gbọ́rọ̀ ẹnu Gani Adams àtàwọn ọmọ ẹ̀ máa torí ẹ̀ máa ṣe fídíò. Ẹ má ṣe fídíò mọ́ àtẹ́rí fídíò yìí. Ní ti fídíò mọ́ tọ́pọ̀ kí máa kú ní. Nígbà táwọn ti ń tẹ̀lé bàbá látọ̀ fún àwọn tẹ́kọ̀ọ́ tó fún iṣẹ́ abẹ́lẹ̀ ní tí wọ́n ti ṣe tán ẹ̀ẹ́dẹ̀ ní traces tí wọ́n kí máa tún ní so ẹ mọ̀ sí fídíò kankan ní ti fídíò kankan ẹ bá ti mú wọn ẹ̀rọ wọn lọ ìdọ́gẹ́ ẹ̀rọ wọn lọ kẹ́kílẹ̀ ó bá ti tán so irú nǹkan báyìí kọ́ lọ́n kó sànù wa àwọn èèyàn wa náà ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká ṣe iṣẹ́ tó clean ẹ mọ̀ jẹ́ ká Bọ́lá ń bọ̀ ogun wọ̀nyẹ àwọn ayé tí ogun wọn. Bóyá kàkàkàkà ní Ìgbòho wà ní o. Bóyá nọ́ọ̀sì ló wà ní o. Àbí Màdúgùrì. Bàbá mi mo mọ̀ pé ẹlẹ́nu nínú platforms ẹ bá wa send video ẹ̀ sínú àwọn platforms oríṣiríṣi. So come back sí ni máa fly láti rẹ̀. Máa ṣe bẹ́ẹ̀ ẹ ṣe gan. Máa bẹ̀ ṣe. Ẹ ṣe gan. Mo gbọ́ adájọ́ máa ṣiṣẹ́ ilẹ̀ Yorùbá ẹ̀ kò ṣe pé Yorùbáwùyí nìkan. Tí Yorùbáwùyí bá ti ń pariwo lórí kíní ẹ̀yin náà ẹ máa bá wa distribute àbí kí la máa sọ ẹ máa bá wa pín káàkiri tó yẹ mo yẹ sẹ́ni fídíò yẹn sí ẹ máa bá wa share káàkiri let àwọn àgbàgbà wa kí wọ́n rí this can be anybody's mother ọmọ yẹn tó bá dàgbà onímọ̀ padà pa gba ọmọ politicians tàn ẹ bá wa gbóhùn sókè sà. Ẹ ṣeun ẹ kú iṣẹ́. Yes sir. Ọlọ́run á wà pẹ̀lú yín. Àṣẹ Èdùmàrè. Ṣé rí mo wo fídíò náà kò ṣeé wò. Ọlọ́run nìkan ló lè ṣàánú wa. Mo ríru fídíò yẹn kan, mo fẹ́ fọwọ́dù ẹ̀ sí yín náà. Yorùbáwùyí tó ń lọ ní, mo kàwé kan, téèyàn kan ti kọ kíkiri nígbà tí bẹ̀rẹ̀ Yorùbá Nation. Wọ́n ní àwọn Fúlàní yẹn ń bá wa jà, mí mọ́ mo fi ṣe fẹ́ sọ ní Yorùbá. Wọ́n náà ń bá wa jà biological warfare ni. Gorilla war. Rárá, biological warfare. Okay, I'm going to say. Bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n ń pollute ẹ̀jẹ̀ wa ni. Pé gbogbo àwọn obìnrin tó ń kó ọgbọ́n yẹn pé púpọ̀ nu wọn ló máa lóyún jáde wọn lẹ̀ ní sọ. Tó púpọ̀ náà àwọn ọmọ tó bá máa bí yóò máa jẹ́ half Yorùbá, half Fúlàní. Half Fúlàní, òmíràn ti sọ lórí show yìí láàárọ̀ àgbáyé sà. Wọ́n ní wọ́n ń ba ẹ̀jẹ̀ wa jẹ́ ni àwọn kan ló tún wà ní department yẹn pé ẹ̀yin ẹ lọ máa bá wọn sùn. Wọ́n ní wọ́n fi ń ba ẹ̀jẹ̀ wa jẹ́ ni wọ́n dá nǹkan tí ò wá yé mi ni mo ti bíra mi ò ríyàn bí ṣé èdì
àbí oògùn lè mú ìran ní gbogbo ìran torí tó bá ní wọ́n ja ìjà kan ní Nàìjíríà tẹ́lẹ̀ Yorùbá ní ò gbàgànjẹ o tẹ bá ń gbọ́ wide west Yorùbá ní o wẹ́ẹ̀tì ẹ̀ Yorùbá ní ẹ lọ gbogbo àwọn tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn Yorùbá ní bó ṣe wá dì báyìí ní ìsinmi òye mi bó ṣe dì báyìí òun ni òye mi o tẹ bá rí tọmọbìnrin tí mo ní mò ń wá ọfẹ fi ránṣẹ́ sí ìyẹn ó ti wá bọ́ sí ọmọbìnrin náà ní ọpọlọ ó ti wá ń ṣe bí wèrè torí wọn àti ẹ̀jẹ̀ kó wọ àwọ̀tẹ́lẹ̀ mọ́ wọ́n mú kiri ó kàn fi tọ́pù aṣọ nìkan ló wọ̀ sọ́rùn báyìí àtẹ́tí odò àtòrí àpáta náà ti ń bọ́ ọmọ yín sùn. wọ́n tún wá rìkọ́ọ̀dù àbí. wọ́n tún wá rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n sẹ́ni rìkọ́ọ̀dù ẹ̀ sí mi nì. ẹ sẹ́ni ẹ̀ sí mi because mo ń gbọ́ yín sà kí má interject mo ń gbọ́ yín à ń gbọ́ yín sà. ìbẹ̀rù mi ní ìsìn ni pé gbogbo àwọn ará bíi tí wọ́n mú wọ́n bá oògùn olóró lọ́wọ́ wọn sáyẹ́ǹsì ni mo ṣe gbogbo àwọn obìnrin wọ̀nyí tí wọ́n ń jí kò yìí náà wọ́n máa introduce wọn sí oògùn olóró tó bá yá bí bá tún yá wá mọ́ wọn lára tó yẹ pé tí wọ́n bá wọn sùn wọ́n máa bẹ̀bẹ̀ fún ni. à ń gbọ́ yín sà à ń gbọ́ yín sà. Wọ́n pe kíní àrùn ni o yóò ti di àrùn sí wọn lára àrùn yẹn wọ́n pè ní Stockholm syndrome tó yẹ pé ẹ wàá nífẹ̀ẹ́ èèyàn tó ń fi ìyà jẹ yín torí ìyà yẹn ó ti mú wọn lára tó gbogbo wọn bá bu olóró lọ́wọ́ wọn bá ìmájì ẹni tó ń kó fún 50 days kó máa fún un lóògùn olóró lójoojúmọ́ ṣé kò ní di addict. tó bá yá okó àwọn Yorùbá ò ní ká àwọn Yorùbá obìnrin lábẹ́ mọ́ torí àwọn obìnrin yìí àgbákò kan ló wà lábẹ́ wọn. bẹ́ẹ̀ni. nǹkan tó ń kú yẹn sọ right sáyẹ́ǹsì ló sọ. wọ́n ti wá wà addicted. tó bá wá yá tí wọ́n bá rí ogún yẹn àwọn yóò máa bẹ̀bẹ̀ fún Fúlàní yẹn kó wá bá wọn sùn. tóró ti dàbí ìgbà tí wọ́n fẹ́ fọ oògùn olóró sí mú. so Yorùbá ọ̀rọ̀ yìí ò ń sọ̀rọ̀ Sunday Igboho nìkan o a ní láti jí ni o. ogun máa dé. ẹ kú iṣẹ́. Yes ma. ẹ ní ṣìṣe lágbára Ọlọ́run. àṣẹ Èdùmàrè. àṣeyè lẹ́mọ̀ ṣe o. àṣẹ Èdùmàrè. ṣe rí ọ̀rọ̀ ilẹ̀ wa yìí kọ́lọ́run kó ṣàánú ni. àṣẹ. mo dẹ̀ mọ̀ pé agbára dẹ̀ ṣì wà nílẹ̀ Yorùbá táwọn Yorùbá sì lè lò láti fi ṣẹ́gun wọn ṣùgbọ́n wọn ò dìde ṣùgbọ́n Ọlọ́run ọba láàánú àbáwá dà sí i. olóyè má jà àṣọlá á máa lọ rí á máa bọ̀ rí kò ní ṣìnì lágbára Ọlọ́run ọ̀rọ̀ náà lágbára o. fídíò tẹ ẹrí báwo lè ṣe rí sí. ẹ ti send ẹ o. that is the problem kò sẹ́ni tí ẹni bá ti pè mo ti send ẹ̀ sónítàn. ok. so bóyá kí n lè stop kí n má wulẹ̀ send ẹ̀ sẹ́ni kankan mọ́ jàre. because when I send it to people mo send ẹ̀ sí yín mo send ẹ̀ sí yín mo ń wò lọ́dọ̀ yín mo ti send ẹ̀ sí yín kó lè pé mo ẹ wò ó kó lè pé mo wò lọ tí bá pè máa pè yín. I don't want to send it to anybody again. Yes, I'm tired. Àǹtí mo fẹ́ sọ nìkan àwọn ọmọ OPC Baba Gani ṣé wọ́n rí fídíò yẹn àwọn yẹn ti jà lórí ilé wọn tán wá sórí social media tán ń bó lóyè ẹ ṣọpọ àwọn wọ́n ṣe show back to back. àwọn yẹn ò gbádùn sáwọn yẹn gbádùn àwọn ọmọ OPC Gani Adams wọ́n ṣe show lóyè back to back. táwọn ọmọ OPC Gani Adams gbádùn lójú tiẹ̀ wọ́n jẹun tó gbádùn lójú yín. wọ́n kú jẹun tó gbádùn lóòótọ́ àǹtí wọ́n jẹun tó gbádùn. ẹ bá gbọ́n sókè ní ìṣẹ́jú méjì o I'm tired o. Hello, Yorùbáwùyí. Yes sir, ìṣẹ́jú méjì sir. Ẹ kúṣẹ́ kú ọ̀rọ̀ lú o. Ẹ ṣeun sir. Ọlọ́run bá wà pẹ̀lú gbogbo wa. Ẹ ṣe Èdùmàrè. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Ẹ ṣe. Fídíò yẹn bí tí ẹ lè wò bí mo tiẹ̀ ṣe rí píkṣọ̀ yẹn lásán mo kàn tiẹ̀ filẹ̀ bẹ́ẹ̀ ni. Ṣé rí. Ẹ bá wa sẹ́ndẹ̀ síta ìlú òyìnbó lẹ wà. Ẹ bá wa sẹ́ndẹ̀ sáwọn tó wà nílùú òyìnbó bóyá àdéhùn tó lè wá sẹ́ndẹ̀ wọ áùsù. Pé tẹ́ wà nílùú òyìnbó ẹ bá wa sẹ́ndẹ̀ káàkiri ẹ bá wa sẹ́ndẹ̀ fídíò káàkiri pé mo tó ń fi ọmọ Yorùbá ṣe ńlẹ̀ Yorùbá lélẹ̀. Ẹ bá wa sẹ́ndẹ̀ kiri. Mo máa ṣí àì pẹ̀lú gbogbo àwọn èèyàn lágbára Ọlọ́run. Ṣé rí ọmọ Yorùbá à ń fi ara wa ṣeré gidigidi. Ṣé sọ pé a kàwé tó? Àmọ́ lójú mi ó dàbẹ̀ ni pé ìwé yìí ó ti tún sọ wá
447 yẹ ẹjọ́ sọ́run yín sí mi ni ẹjọ́ náà. ká máa ṣe àánú du bí ò ṣe yẹ lọ ju ara wa gan lọ. So ìmọ̀ràn èmi fún ọmọ Yorùbá ni pé kí gbogbo wa dìde. Irú gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó yẹ kí ọmọ Yorùbá dìde ní àkókò yìí tí ó jẹ́ pé ìyàn wá wà ńbẹ̀ yìí. Ká jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ nǹkan tó ń lọ. Ká jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ nǹkan tó lọ. Tí bàbá yìí bá kúrò ńbẹ̀, ó léwu o. Ó léwu o. Bó ìbá lo 16 years sí, kó lo ọdún 16. Ó dà kó lo 40 years sí. Ó léwu tó bá kúrò bẹ́ẹ̀. Gbogbo iṣẹ́ tó ṣe sílẹ̀ yìí àwọn ẹni yìí wọn kò láti dàrú níjọ́ kan Ọlọ́run má bàa ṣe ọwọ́ wa jẹ́. Ṣẹ́rí àwa ọmọ Yorùbá ó yẹ ká dira wa mú gan o ká dẹ̀ ṣọ́ra. Àwọn ọmọ Ìgbò níbi iṣẹ́ tí ọmọ mi ti ń ṣiṣẹ́ ọ̀gá ẹ̀ ọmọ Ìgbò ni ó máa ń fi àwọn fídíò nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò ó máa ń fi hàn. So ó lóun wá sọ pé kó share pẹ̀lú òun ó ló sọ pé láéláé Ìgbò òun ò lè share pẹ̀lú ẹ̀. Ó ní pé gbogbo àwọn ọmọ Ìgbò wípé ìmùlẹ̀ ti wà láàrin àwọn wípé kò gbọdọ̀ jáde síta. Wọ́n ní WhatsApp group gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà máa ń share láàrin ara wọn náà ń jẹ́ kí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Gbogbo àwọn èèyàn yìí wọn ò tó bẹ́ẹ̀ nílẹ̀ Ìgbò. Wọ́n yanjú wọn ní tí wọ́n bá ti mú wọn wọn ò dẹ̀ kí n gbé síta àmọ́ láàrin WhatsApp group wọ́n gbé síta wọ́n dẹ̀ ti wọ́n nu everybody pé wọ́n gbọ́dọ̀ share síta sí other platform but wọ́n lè fi hàn àwọn èèyàn ẹ̀yà míì lórí fóònù wọn wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn àmọ́ wọn ò gbọ́dọ̀ share síta. Lọ́jíìkì kan tún nìyẹn Yorùbá ò lè ṣe bẹ́ẹ̀ ọmọ Fúlàní pọ́nlẹ̀ Yorùbá try be careful ọmọ Fúlàní pọ́nlẹ̀ Yorùbá. Yorùbá ò lè ṣe bẹ́ẹ̀ ṣe rí Fúlàní mo mọ̀ wọ́n dáadáa ọ̀nkù mi 3 ni Fúlàní pa. Káì. Ọ̀nkù mi 3 ọ̀kan ní Jos ni ọ̀nkù mi yẹn ń gbé ìgbà táwa ń kékeré ló ti lọ sí Jos Ọlọ́run dẹ̀ kẹ́ ó ní ilé ńláńlá ó ní mosque ó ní hotel big hotels ní Jos. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí bọ̀ wá tó fẹ́ wá àtàkẹ́ àwọn kan sáré wá sọ fún pé àwọn alágbájá ń bọ̀ wá o so àwọn fámìlì ẹ̀ ní kó jẹ́ káwọn máa sábọ̀ wá sísàlẹ̀ bí ó lóun mọ gbogbo wọn tó bá ń sọ èdè wọn lẹ́nu ẹ lérò pé bẹ́ẹ̀ ni wọ́n bí sí. Ó lóun mọ gbogbo wọn pé òun wá fi gbogbo nǹkan yìí sílẹ̀ ó lóun wá bá wọn sọ̀rọ̀ pé òun gbọ́ èdè wọn kankan ó ní káwọn nígbà tí wàhálà ẹ̀ pọ̀ ó bá ní kí ìyàwó àtàwọn ọmọ máa bọ̀ wá sísàlẹ̀ ń dé. Wọn tí ì dé ìsàlẹ̀ ń bì tí wọ́n ti pa tí wọ́n gé orí ẹ̀ tí wọ́n ń gbé káàkiri jó nílùú Jos. Ẹranko làwọn pípé wọn níbi tí àwọn pípé yẹn ẹranko ni wọn. Ọ̀kan nílùú wa gangan ló ti ṣẹlẹ̀ ọ̀nkù mi yẹn ó ṣe 35 years ló lò ní sójà nígbà tó rìtáyà. Ọ̀rẹ́ yẹn ó wá ń fi ọ̀kan ó ń bá ọ̀kan ṣọ̀rẹ́ nínú àwọn Fúlàní yẹn nílùú wa ń bẹ̀. Ó wá Fúlàní yẹn wá tàn pé àkókò owó yẹn wá kóun fi ra bára màálùú kóun máa bá sin màálùú. Nígbà tí ó yá ọdún kìíní lọ ọdún kejì lọ ọdún kẹta lọ kò rí nǹkan kan lórí màálùú tó gba owó lọ́wọ́ ìyẹn wá ń sìn lówó pé ó yẹ kí nǹkan kan ti máa jáde lẹ́yìn ọdún 3 at least ó yẹ kí nǹkan kan máa jáde ìgbà tó rí pé ó ń sin òun púpọ̀ jù tí ọ̀nkù mi yẹn lọ bá nígà tó lọ béèrè owó lọ́wọ́. Ó lọ sí ìgà ogun náà pípa ó nà ní nǹkan máa yẹn wọlé wá kú ni o lálẹ́ ọjọ́ yẹn ló kú. Tángọ̀ ìgbà tó ń lọ sọ́dọ̀ Fúlàní yẹn ó sọ fún àwọn fámìlì ẹ̀ pé òun fẹ́ lọ bá lágbájá òun fẹ́ lọ gba owó òun lọ́wọ́ ẹ̀ jàre. Ẹ̀ tó 35 years in service. 35 years in service ló jẹ́ ká mọ̀ yìí pé máa yẹn ló ṣe iṣẹ́ yẹn. Àwọn yẹn wá lọ bá wọ́n lọ sọ fún pé lágbájá báyìí ó ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin ó lóòótọ́ ló wá òun dẹ̀ ti sọ fún yín ipò nǹkan lòun ṣe o pé òun mọ kankan tó ṣẹlẹ̀ sí o. Ó dà ṣe ń gbọ́ bá wa. Fúlàní wọ́n dájú tó jẹ́ pé ká má fìyà jẹ ara wa ká má fìyà jẹ àwọn generation wa tó ń bọ̀ ẹ máa tẹ̀síwájú. Ẹ ṣeun gan bá God bless you. Ajá tó ń fọmọ ẹkùn lọ́mú ó ní ọ̀rọ̀ Yorùbá lọ́wọ́ yìí ọmọ ẹkùn máa dàgbà ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ gbogbo tá à ń ṣe yìí erémọdé òun là ń ṣe à ń ṣeré lọ́wọ́ ni tó bá dójú ẹ̀ tán wọn ò ní kọ́ wa
wọn ò ní kọ́ wa. Ìyá wa Àjọkẹ́ ẹni UK lẹ́wọ̀ ẹ wá wà lórí Facebook kí ló dé join wa lórí YouTube. Ìyá wa Àjọkẹ́ ẹ lọ subscribe sí YouTube channel Yorùbáwùyí. Ẹ̀yin tẹ́ ń wò wá ẹ bá wa subscribe sí YouTube channel Yorùbáwùyí. Ẹ bá wa subscribe sí YouTube channel Yorùbáwùyí, ẹ follow wa lórí àwọn pages wa. Bá wa gbọ́n sókè bàbá mi. Yorùbáwùyí káàárọ̀ ẹ kú iṣẹ́. Ẹ kú dédé àsìkò yìí. Ẹ ṣe jàre mo ti rí fídíò yẹn. Yẹ́rí kí n kọ́ sọ nǹkan ní nǹkan méjì tí àwọn méjì kan ti sọ síwájú tí bàbá yẹn sọ pé kàn inform wọn ní Amẹ́ríkà kankan pé pẹ̀lú lẹ́tà. Ọkọ̀ fẹ́ back up not only with letter with video. Video ni evidence ṣe ti ẹ̀ sìn kọ́ máa gbogbo àwọn fídíò tẹ́yìn náà tẹ́tẹ́ kí n lọ́wọ́ yẹn kọ́ máa lè gádẹ̀ lọ́wọ́ yín kọ́ máa back up pẹ̀lú gbogbo ẹ̀ fún wọn. Ìgbé tó máa ìjọ tó máa dàrú ni ọ̀nà ṣe ń ṣó wọn ní fídíò yẹn. Àmọ́ àwọn Nàìjíríà náà tẹ́ pé bí Yorùbá tẹ́kọ̀ náà tán ní fọ̀tán lè kún ní Amẹ́ríkà yẹn. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ṣé máa kejì náà tún sọ̀rọ̀ pé region ò lè pay ní Nàìjíríà. Tí wọ́n bá ṣe region ta ló máa control army Fúlàní ṣe máa fẹ́ dominate army because they believe in power. Nǹkan tí region ṣe lè work nìyẹn. Because táwọn akẹ́kọ̀ọ́ lọ fún region ẹ máa ní air force ẹ máa ní nílé ẹ̀dẹ̀ máa láàmì Fúlàní ò lè gbà àwọn máa fẹ́ dominate ẹni. At the end of the day ó máa come to nǹkan tó ṣẹlẹ̀ ní Chad àti Nigeria àti Burkina Faso major athletic over. Ó bẹ́tà pé kó dárúkọ máa lọ. Ṣẹ́rí Baba Tinubu can use amalgamation 1914 because ó ti expire. Tó máa gbé torí yẹn láti protest towards Nigeria ó bẹ́tà. The agreement ọkọ àtìyàwó ni pé tẹ́ bá fẹ́ ra yín mọ́ ẹ lè depart yẹn wọ́n lè lọ gbókòó lára ara yín tí ẹjọ́ bá fẹ́ padà wọ́n lè lò yẹn as excuse tí nǹkan báyìí bá ń lọ. Then tẹ́ bá dẹ̀ ń dì pẹ̀lú àwọn criminal làwọn eléyìí ò ràn anybody. Wọ́n lè pọ̀ ọmọ ọjọ́ kan tó ti sìn the lifestyle Yorùbá ò dẹ̀ rí bẹ́ẹ̀ yẹn. Then èèyàn ló máa dìde ṣe pé má sọ kínní àwọn àgbààgbà tá à ń sọ yìí àwọn àgbààgbà tí ò lẹ́nu ń bẹ̀ ló pọ̀ jù àwọn tó oúnjẹ pẹ̀lú Fúlàní ló pọ̀ jù. Ṣé láwọn tó tẹ̀ ń jẹ pẹ̀lú Fúlàní wọn ò ní fẹ́ kí Yorùbá lọ ṣùgbọ́n gbogbo ọ̀ ní pàwọ́ táwọn tí ò ní tó hàn jẹ́ ń bẹ̀ somebody population of àwọn èèyàn níta gbangba bí i 10 to 5 million níta gbangba tó máa short economy down everybody àmọ́ tẹ́pẹ́ everybody ń lọ. Ṣé ẹni tí wọ́n ti ń sọ pé báyìí kò tí ìyá Yorùbá ok ẹ kí n fún yín sáfù ẹ lọ náà ta màálù náà ìjà àwọn èèyàn ṣì ń ṣe pàtí náà. tó ló jẹ́ sí láti bí ẹ bá ń sọ̀rọ̀ ìpàtí ti wà láti from now till the January next year ọ̀dẹ̀ ra màálù 3 million 4 million ṣe pé ìyà ò tí ì jẹ́ Yorùbá ikọ̀ tó ń wò nìyẹn wọ́n ti ń dáná pàtí sílẹ̀ tó ń ná 50 million tó ń ná 100 million tó bá sì oúnjẹ tó wọ́n láti north tó jẹ́ sí àwọn náà máa mọ́ lára ibi ìtọ́nà akọ́ bẹ̀rẹ̀ nìyẹn ikọ̀ tó máa ń ta ilẹ̀ Yorùbá yẹn kọ́ máa jẹ́ ilẹ̀ Yorùbá wọ́n àrà wọn dídá wa tó lè ṣerú ẹ̀ tó jẹ́ sí bọ́ Yorùbá ló máa jáde fúnra wọn láti defend ara wọn. ohun tó tà ńlẹ̀ Yorùbá ká máa jẹ́ ńlẹ̀ Yorùbá a lè lọ oko ṣe é lọ ta ló fẹ́ lọ sóko. oko ṣe é lọ ẹ máa gbọ́ ṣe lóko máa ṣe é lọ ṣẹ́rí wọ́n tó wọ́n ti short wọn down tọ́wọ́n bá rọ oúnjẹ wọn ṣẹ́rí most of oúnjẹ Fúlàní ilẹ̀ Yorùbá náà ń tà sí yíbò ò lè bá wọn rà àwa náà ò lè rà ibi tí wọ́n ti máa bọ́ nìyẹn ṣojú àwọn ọ̀gá wọn máa pera wọn jọ ọ̀ ní fẹ́ lose business wọn but àwa gan ò ní wá lera business wọn nígbà náà àwọn á ní security fún wa náà fún ara wa anybody tá bá nú oko wa we can deal with them. ẹgbẹ́ wọn tí màá yẹn sọ wípé àwọn yíbò ń ṣe tiwọn ṣé pé ọ̀ ṣú ẹ̀ síta àwa Yorùbá ẹnu wa ti lose jù ẹ máa ṣe kíní ẹ máa gbé fídíò káàkiri you don't need to show any video ẹ dín pẹ̀lú wọn bẹ̀ kẹ́dẹ̀ bó síbẹ̀ kẹ́gbọ̀dì máa lọ́nù rẹ̀ tẹ́bá tó ti bẹ́ẹ̀ lóye tó bó síbẹ̀ that is it ṣùgbọ́n Yorùbá máa ń fẹ́ ṣe àṣẹ wọn mo ṣe léyìí which is wrong. gbogbo wọn political power ni gbogbo wọn political attention gbogbo wọn ń jà sí. ara wọn ní ìṣẹ́rí èèyàn ló máa kọ fún wọn ṣẹ́rí each governor each president each senator all vote wọn síbẹ̀ ni àwọn city tó dẹ̀ vote wọn síbẹ̀ náà ló máa kí fún wọn náà tó ti ẹ̀yìn ìbò sọ fún yín sìn tó máa pẹ́ okay we don't want this tí aráàlú bá dìde okay ẹ kí fún example ti Ṣèyí Mákindé nísìnyí ọgbà àwọn ọlọ́mọ lọ more than 2 months nísìnyí right okay kí ló ṣe ó sì sọ pé ẹ̀wọ̀n nípa tá aláàbàdàn má dìde tí gbogbo àbàdàn bá dìde tó máa short economy ẹ̀ down ṣe bọ̀ pé ó máa wá something to do ṣùgbọ́n tó pé àwọn kan náà ń gbowó lọ́wọ́ ẹ̀ ọ̀rí lè ṣe problem tá a nílẹ̀ Yorùbá nìyẹn ojúṣàájú ti pọ̀ fúnlẹ̀ Yorùbá ju ṣoṣo ti ń sìn bọ̀ àwọn tí ìyá bá ń jẹ gangan kọ́ dìde kò sí iye tó fẹ́ panu wọn tẹ́lí Fúlàní ọmọ máa pa 10 20 30
on the Yorùbá kù, on the Yorùbá kù ni. But kí Yorùbá náà rise towards them. So much rise towards them. Kò lè sìn àwọn àdìbò ọlọ́mọ Yíbò ò ní support Fúlàní láíláí. So yẹn sìn, Yorùbá máa fi style ìdájálẹ̀ láàrin Fúlàní àti Haúsá ni. Àwọn kan náà fẹ́ gba àwọn lọ́wọ́ wọn. Èèyàn mẹ́rin náà fẹ́ bájà. Ṣé gbogbo kí náà calculation ni? Bó ṣe ní bàbá Tinubu dẹ̀kẹ̀lé bí ìmọ̀ bóyá bàbá Tinubu yá kíní ìbẹ́ bàbá Tinubu ń rí. Ẹ má yẹ kí o tún àgbẹ̀ṣẹ̀. Kọ́ wá àgbààgbà mélòó kan tó lè show gbogbo àwọn fídíò táwọn èèyàn ní lọ́wọ́ kàn pé bàbá Tinubu jókòó watch this thing. Kókó òun náà wò fúnra rẹ̀. Tẹ́ ẹ pé tó bá kú òun ètò gbàgbà Yorùbá fún wọn tó Ọlọ́run ò sí ikú bàbá Tinubu á lè bí ewu láti ṣe pé ṣe bá àwọn aṣọ òkìní fún ẹ jọ kí ló ṣe sí. Ṣé ẹ ṣúọ̀ pé ẹ ṣúọ̀ pé àwọn àgbààgbà tiwa àwọn àgbààgbà wa ẹ ṣúọ̀ pé àwọn àgbààgbà wa wọ́n máa pe bàbá Tinubu sí àkíyèsí. Many of them wọ́n níyàwó Fúlàní náà. Ẹ ṣe fún sábù ṣẹlẹ̀ àwọn àgbààgbà ní ìwà. New York Times á ná wa lówó díẹ̀ ká draw attention sí irú fídíò báyìí. Ẹ ní sùúrù o yàwó Afisat wọ́n ní is not clear on YouTube ẹ gbà clear lórí YouTube kí ló tún dé ṣáwọn ará bí ti dé ni wọ́n ní ẹ ní sùúrù mà wọ́n ní kò clear lórí YouTube o. lórí YouTube àǹtí mo wo lọ sórí YouTube òkè bóyá kọ́ Abdulsalam Afisat wọ́n ní kò clear lórí YouTube. Ẹ̀yin tó bá lórí kí ẹ máa bá wa kọ kọ́mẹ́ǹtì ẹ bá wa like ètò I don't know mi wọ́n bá wa jẹ máa ń kàn mí sí máa pé gidi mo yẹ kí n máa sọ pé bá wa like ẹ bá wa power tap ẹ bá wa ṣe kíní kan ẹ má bínú màmí ẹ bá wa gbóhùn sókè sàbí màá ní. Ẹ jọ̀ọ́ mà nǹkan tẹ́mi fẹ́ mú wá gẹ́gẹ́ bí àmọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ ti sọ nǹkan tí mo fẹ́ sọ. However, ṣé ó ṣeé ṣe we do an advertisement on both Nigerian and New York Times cash advertisement. Then our water wa ní bó jẹ́ $10 ká gbà. 240 yẹn mi ní pè yín ẹ máa pè 50 times mi ní pè yín Ọlọ́run mọ̀ pé mi ní pè yín padà. The Nigerian government will react. Wọ́n mọ nǹkan tó ń lọ but kò dùn wọ́n débi egungun tó máa fi sọ pé yes ó ti tó ká take action. Then another thing tí mo fẹ́ ká ṣe ni pé ká tún kọ bí open letter àbí open petition to the National Assembly láti lè address some of these issues. Tí gbogbo bá sọ pé àrùn gbọ́ circulate wọ́n kàn wọ́n fi ilẹ̀ ni. But we need to do something in form of pé ká kàn kankan tó jẹ́ pé they will now be able to react to it. A máa kọ address wọn. I think that will make sense lójú tèmi. Ṣọ́rọ̀ mi yé yín báyìí. Ọ̀dà ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ ìṣó yé yín tó bá dẹ̀ clear sí ẹ yẹ ká mọ̀ tó bá tẹ bá support ẹ yẹ ká mọ̀ tẹ bá ní opinion ẹ yẹ ká mọ̀. Bẹ́ẹ̀ ni kì í ṣe pé káà tó wà ní diaspora ká kàn máa oh this is terrible this is kinní kan kò move anything but ká lè ṣe nǹkan kan tó concrete. Yes, a fẹ́ ṣe publication lórí eléyìí pẹ̀lú irú New York Times kò síbi tí wọ́n ní ti lè rí. Ibi tí United Nations headquarters wà ní New York. So New York Times ibẹ̀ ló wà gbogbo àgbáyé rí. So to now compare Nigerian government láti lè ṣe nǹkan kan nípẹ̀. Then bàbá wa Akíntóyè kí ni wọ́n ń ṣe láti lè also write on behalf of the Yoruba race. Bàbá ò dákẹ́ ẹ̀ àwọn àgbàgbà tó kò support bàbá so kí lè fẹ́ ṣe sí igi kan ò lè dágbó ṣe. It's just unfortunate. But the meeting is with call papers, call letter petition, can address it. Open letter to UN, open letter. Sani Omotezopope Momu, Momu, UNICEF. Then you are on National Assembly. Then at the local level, our representative wa the state assemblies ta konkokon then a máa dúró pé àti collectors in you are waiting something wọ́n ní wọ́n rí gbogbo video tó ń circulate a kàn circulate tó bá yá with time wọ́n ní ó máa lọlẹ̀ bí Nàìjíríà ṣe operate nìyẹn tàwa máa fi rí 2-3 months gbogbo ẹ̀ tún ti dákẹ́ ó ti lọ nìyẹn but tá bá ti gbé documentary evidence sí gbogbo àwọn tí mo sọ yìí definitely they will react to it. Thank you so much, sir. Ẹ ṣeun.
ẹ tẹ́ bá support bàbá wa ẹ jẹ́ ká mọ̀ ẹ tẹ́ bá dé support wọn náà ẹ dákun ẹ jẹ́ ká mọ̀ bàbá wa gbóhùn sókè. Hello, ìyá mi. Yes sir. Ọ̀gá àlékún ọ̀dọ̀ mi náà. Mo rí fídíò yẹn mi ò lè sọ̀rọ̀ nípa fídíò yẹn náà mi ò kọjá agbára tèmi. But èmi kàn fẹ́ sọ nǹkan kan nípa nǹkan tí àwọn èèyàn sọ wípé kí Tinubu gbìyànjú kó fún wa ní regional. Àwọn tí wọ́n sọ pé kí wọ́n fún wa ní regional wọn ní àròjinlẹ̀ ni o. ẹ má okay, go ahead sir please. But with respect. Torí ṣe bí regional náà la wà tẹ́tẹ́lẹ̀. Kí ló sọ fún wa wípé tó bá fún wa ní regional ṣé òun ló máa wà bẹ́ẹ̀ títí láéláé ni? Tó bá padà dé a fẹ́ ṣe òfin tó jẹ́ pé wọ́n ti padà débẹ̀ mọ́. Ó máa padà débẹ̀ jọ kan. But ohun tí èmi kàn mọ̀ pé Tinubu lè ṣe ni wípé tí ò bá lè pín wa finally kó fún wa ní regional yẹn. But ohun tó wá tún máa fi kún ni wípé bó ṣe pé ó máa tún lọ síbi tó ti ń yáwó náà ni tó máa lọ yá ẹ̀bítíbitì owó tó bá fi ra nǹkan ọjà fún wa lórí ilẹ̀ Yorùbá tó ní wọ́n padà bọ̀. Tí yóò bá fi lè ṣe yẹn kó má fún wa regional o kó ra fi wálẹ̀ báyìí kó ra máa pa wá díẹ̀. Torí tí ó bá fún wa tọ́lẹ̀ mi sọ fún yín tó bá fún wa ní regional yẹn bí ìgbà tí ó bá fi wá sínú ewu ni ìyẹn gbọ́dọ̀ máa burú jù. But ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ ọ̀lẹ ni wọ́n ní tí a bá dáṣọ fún ọ̀lẹ a máa ń palárò ni. Tó bá fẹ́ fún wa ní regional yẹn bó ṣe pé ó máa lọ yá owó ni ó máa fi wálẹ̀ bẹ́ẹ̀ o ó máa ra ìbítíbitì ẹrù ó máa kó wọlé ní bámúbámú tó máa fi defend ara wa àìjẹ́ bẹ́ẹ̀ tó bá ṣe ń kúrò bẹ́ẹ̀ ló máa wọ́n máa dá wa padà sí ṣẹ́ṣẹ́ àárọ̀ ni o. Ibi tọ́rọ̀ wá dẹ̀ ń lọ yìí ẹ bá mi sọ fún Tinubu mi ò kí ń ṣe wòlíì o tó bá lè ṣe kò bá da ẹ sọ fún bàbá kó má sùn Àbújá mọ́ o. Ẹ mọ̀ kò sí ẹni tó Ọlọ́run ò lè lò kò sí ẹni tó Ọlọ́run ò lè lò mò ń sọ kí gbogbo ara yín máa gbọ́ náà ni kó má dàbí pé bóyá sọ̀rọ̀ àti bóyá àwọn tó wà lórí program wọn máa ọgbẹ́ni kó dẹ̀ pín jọkọ o kò ní rí bẹ́ẹ̀ o kí bàbá má sùn Àbújá mọ́ láti bí a ṣe ń sọ̀rọ̀ yìí ẹ sọ fún bàbá yẹn kó má sùn Àbújá mọ́ o gbogbo ọ̀rọ̀ kọ́ la máa sọ mo mọ̀ nǹkan tí mo sọ ṣá. Ẹ ṣé bàbá wa ọlọ́wà wà pẹ̀lú wa o yóò o. I don't know why people are challenging me. Why you did not call me? Tí wàá kàn mo lè pè yín. Why you did not call me? I am calling you now. You are not picking up. Oh. Wọ́n ní bóni kó máa sùn. Kó máa sùn yàrá sọ yìí. Kó máa sùn yàrá Yorùbáwùyí. Why you did not call me? I call you. You are not picking up now. Please don't call back because I may not pick your call. Tó wà nílẹ̀ ó ti kọjá be careful. Ẹ jọ̀ọ́ ta ló wà lórí TikTok yẹn kò. Ẹ bá wa mute na lórí TikTok yẹn lélẹ̀. Mama ìtì mi. Wà wọn lórí TikTok ni. Wọ́n ti Fúlàní ẹ̀dẹ̀ bá wa máa ìtàn ẹ̀dẹ̀ bá wa pa mí sí ẹ̀. Nígbà tí o bá send the at me kò ní mọ value ẹ̀ mọ́. In fact, kò ní mọ value ẹ̀. You are very right. Pé ẹ̀rọ tó bá ti èmi ni máa ń gbé wọn wọlé ojúmọ́ lè wá sọ pé kàn send gift tó gbé wọn wọlé. Please if you don't send gift don't send request because ní mo value gẹ́gẹ́ bí Mr. Richard ṣe sọ. If you don't send gift don't send request. No matter what bá fẹ́ sọ ẹ lọ sọ lórí page mi.
ẹni tó bá fẹ́ sọ ẹ lọ sórí page mi kẹ́ lọ sọ. You don't send at me ni kíni at me àbí kílẹ̀ pé. If you don't send at me, don't send request. Ẹ lọ sọ page at me ni one at me. Oye dem ma cover for full day. Wọ́n kan ìpèrè náà. Cover for the whole day. Tó bá gbé wọn wọlé báyìí, wọ́n á make sure wípé àwọn frustrate yẹ tí wàá fi bínú sọ̀rọ̀ ṣáà ni. Mo TikTok yẹn mi èdè TikTok mi fẹ́ máa wá sórí TikTok. Ọlọ́run mọ̀ pé èèyàn méjì ló ń wò mí lórí YouTube. Ó tẹ́ mi lọ́rùn bàjẹ́. Wà á rojọ́ ẹ bá wa mute ẹ bá wa tap wọn ní power tap pé náà ti ń ṣèdí balabala àti wà á ti máa rí lion wà á ti máa rí tiger wà á ti máa rí nǹkan oríṣi ọmọ máa jù. Èmi ò bẹ̀ yín kẹ́ send gift ẹ bá send tẹ́ bá lẹ̀ send mo ṣe tèmi fọ́lọ́run bẹ̀ ẹ máa disturb mi. Ẹ bá gbóhùn sókè. Ọláyínká ẹ send request. Ọláyínká ẹ send request. Wọ́n lè gbà mí láyè kí wò kí wá pè mí padà. Ọláyínká yẹn send request kí n gbé yín wọlé. Ṣé ìgbọ̀n mo fẹ́ hẹ̀ǹdì because mi ò mọ tó lé tí mo ń bí mi báyìí. Mo kọ́ tó lé tí mo kàn ń bí mi báyìí. Àǹtí ẹ mọ mi. Mo ti mú mi. These people are giving me tough time. TikTok. Ojú yẹn look dull mi dẹ̀ like ojú yẹn look dull. TikTok ló ń fún mi ní problem. Trust me. TikTok ni. Báyà sì mi ni wá sórí TikTok wá ṣe show mọ́. Hello, Yorùbá. Ẹ wá gbóhùn sókè. Okay. Ọlọ́run kó ṣàánú wa. Ṣùgbọ́n nǹkan tó wà ńbẹ̀ ni pé gbogbo àwọn tó ń dárúkọ àwọn ọba. Now, my own take is this. Àwọn wo ló sponsor owó ẹrú nígbà wáṣẹ̀? Ṣé báwọn ọba náà ni? Èèyàn òun lèèyàn máa jẹ́ títí ayé. Yorùbá ní ọ̀gbàrá òjò kò lóhùn oníléwó onílé nìkan òun ni ò ní gbà fún oníkálukú kó lọ mójútó ara ẹ̀. Kò sí ọba kan bóyá nínú ìdá 10 bóyá tá bá rí ìdá kan tí ò kì í jàǹfààní lára Fúlàní. Nǹkan tó fà á tí gbogbo majority ọba ilẹ̀ Yorùbá tán lè sọ̀rọ̀ òun nìyẹn. Ta ló máa worú fídíò eléyìí tínú ẹ̀ máa dùn? Ṣé wọ́n lè ṣe ìyàwó ọba kankan báyìí? Ọba kankan lè gbà wọ́n ṣe ìyàwó òun báyìí. Ìjòyè kankan lè gbà wọ́n ṣe ìyàwó òun báyìí. Ṣùgbọ́n àwọn tán ní nǹkan kan àwọn náà ni wọ́n máa forí kó. But problem tó wà ńbẹ̀ òun ni pé gbogbo ìdíbàjẹ́ tán bá ń ṣe sílẹ̀ ilẹ̀ fúnra rẹ̀ gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ ilẹ̀ fúnra rẹ̀ ó máa béèrè ẹ̀san. I want to tell you categorically wípé gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tán ti ta sílẹ̀ kò ní ìdí kéèyàn gbàdúrà mọ́. Ilẹ̀ máa béèrè ẹ̀san ó tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí béèrè báyìí. Ẹ jẹ́ ká lajú lé. Bàbá wa kílẹ̀ because mi ìráwọ̀ tó ń kọ́ sọ̀rọ̀ nípa pé Gúnmi ní Sunday Igboho should stop láti máa arrest àwọn bandits. Nobody is talking about it. Ṣé ànífẹ́ Sunday Igboho náà àbí nǹkan tó ń ṣe wá yín tó ń ṣe fún wa yín àwa náà support pé kó stop. Àwọn ọba ló wà ńbẹ̀, àwọn ọba ò lè sọ̀rọ̀. Ǹjẹ́ nìkan kan sọ̀rọ̀? Ǹjẹ́ gómìnà kankan sọ̀rọ̀? Wọ́n má bàa yọ wọ́n pò. Mo fi owó àtọmọ mo fi kí n fi bo ẹni láṣìírí. Mo lọ sílùú kan láìpẹ́. Mi ò sí Nàìjíríà mọ́ nsìn. Mo lọ sílùú kan ní àìpẹ́ ní South West ọ̀dọ̀ wa ni. Mo dẹ̀ rí mọ́tò Rolls Royce. Mo rí Rolls Royce yẹn lójú títì. Mo wá ń wò ó wípé ṣé irú títì tí Rolls Royce tó ti wọ́ọ̀tì kan máa wá rè. Mo dẹ̀ wá gbọ́ pé ọba yẹn òun ló ń ṣe ọ̀nà apá kejì yẹn. Ṣùgbọ́n ibi tán fẹ́ gbé Rolls Royce wọn gbà nínú eléyìí tó wà nílẹ̀ yìí ojú gbogbo wa ló máa ṣe. Ọ̀dà ẹ ṣeun gan bàbá mi gan God bless you ẹ ṣeun. Somebody said Gumi is coming to pine gbogbo yín pátápátá lórí TikTok. Wọ́n ní Gumi bọ̀ wá pa everybody kò sí wàhálà. Ó ṣì mà nìyẹn tí àwọn ọmọ Fúlàní ni àǹtí
kálá rí èèyàn tó lè send fídíò yẹn sí Gumi ó lè jẹ́ Fúlàní ni kálá rí ẹ tó lè send fídíò yẹn sí Gumi bóyá rí nǹkan sọ á rí nǹkan mi sọ tó ní kọ́ wọ́n tó lóye. tí Gumi bá wò Gumi kò ń kọ̀ máa rẹ́rìn ni pé àwọn ọmọ ìyá òun ń gbádùn. orí mi tó ti ń pààyàn kí ló sọ ó ní they are kí ló pè wọ́n kíní kan. mi ti rántí nǹkan tó pè wọ́n kí ọmọ pé fídíò yẹn jánu sólóyè ni tí bàbá ńlá Gumi tó bá dúró wájú gbòòwò adérú ni ó kàn jánu lásán ni. kí ọmọ pé mo ń visualize àǹtí mo ń visualize ọmọ yẹn báyìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. àlọ́ lórí burúkú ni àwọn Fúlàní. mo ń wọ ọmọ yẹn bóyá fẹ́ mu yàn. ọyàn ló fẹ́ mu because ẹ mọ̀ pọ́nmọdé kò sí ní bọ́jú ọyàn yẹn ṣá kọ́sì mi ṣe bímọ sìn ọmọbìnrin ló bí àǹtí nǹkan mi kò ọyàn nìkan lọ́mọ yẹn mu lọ. ọyàn lọ́mọ máa mu náà ọyàn lọ́mọ fẹ́ mu. kò gba mílkì àná tí mo bá ń tì mí sọ̀rọ̀ tó bó ṣe ń sunkún mo ní kí ló ṣe ọ ló fẹ́ mu yàn mo lẹ́ẹ̀dẹ̀ ní kí yẹ ẹgbẹ́ gbé kó ṣe nǹkan tó ń ṣe lẹ̀ kó fún lọ́yàn náà. ìyá kọ̀dẹ̀ ni wọ́n lè fi tó ń ṣe. ìyá kọ̀dẹ̀ lọ́mọ yóò lè fún ọmọ ẹ̀ lọ́yàn yìí. ẹ bá gbọ́n sókè lórí fóònù. kò ní dáa fún àwọn Fúlàní. kò ní dáa fún wọn ẹ bá gbọ́n sókè lórí fóònù àti gbé kọ́ọ̀lù yín o. ìsọ̀rọ̀ Yorùbáwùyí mo ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tó ń sìn ni ẹ jẹ́ kẹ́lòmíì tún wọlé. ṣẹ́rí ẹ má tí ì lọ sà ẹ má tí ì lọ. ok mi lọ. ṣẹ́rí nǹkan tó yẹ kí n pè yín padà tẹ bá wo kíní yẹn sìn ẹ pè ní like 6 times so tí wọ́n sọ pé tẹ bá ṣe ń pè nọ́mbà yẹn máa lọ sókè àwọn tó ti pè láṣẹ kí n rí wọn pè láṣẹ máa ń pè lómìn lẹ́ẹ̀mejì. bàbá wa ẹ̀kan kọ́ lẹ pè. ń bọ̀ etí mo dẹ̀ ti sọ̀rọ̀ mo kàn drop náà ni. ok sẹ́ lo provide kan náà ẹ má bínú sá ẹ má bínú ẹ nọ́mbà tí mo fẹ́ sọ pé ó pè lélẹ̀. ẹ wò ẹni tí mi bá rí yín pé ẹ má bínú torí Ọlọ́run ẹni tí mi bá ti rí pé kó má bínú ẹni tí mi bá ti rí pé ẹ má bínú torí Ọlọ́run àwọn tó pè yẹn gbogbo ẹ̀gan ó ti jápọ̀ kọ́ tó wà nọ́mbà tó wà lórí fóònù mi sí ó ti lé ní 40 bẹ̀ tí iye tá bá rí pé ń bẹ̀ ni. bàbá wa ẹkún ọ̀rọ̀ bàkàwú. ẹ kú iṣẹ́ Ọlọ́run ò ní fagaraga yín. àṣẹ Èdùmàrè. ẹ kú ètò ẹ lè kú wẹ́líwẹ́lí òjò yìí. wẹ́líwẹ́lí ni o. Ọlọ́run ṣàánú wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwa ọmọ Yorùbá ló yẹ ká sọpọ́tì olóyè pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ yìí ṣé ohun tí Gumi ń ṣe yìí ṣé kò sí gọ́ọ̀mẹ̀ntì. ó yẹ kí àwa ọmọ Yorùbá ká béèrè lọ́wọ́ ara wa pé ṣé èèyàn kan wà nílẹ̀ Yorùbá tó lè ṣe ohun tí Gumi ń ṣe yìí tó ń sọpọ́tì tẹ́rọ́rìsì tó dẹ̀ ń bú àwọn tó jẹ́ sẹ́víọ̀ wa kò dẹ̀ wá sí àgbà Yorùbá kan tó lè sọ̀rọ̀ nípa nǹkan tó sọ. ṣé Gumi nìkan ló bú Sunday Igboho ni àbẹ́ ẹ̀rọ àwọn Yorùbá tó ń bú Sunday Igboho. no wípé ṣé èèyàn kan wà tó máa defend the terrorist wípé ẹ fi àwọn. ẹ bá wa tẹ 444 ẹ bá wa dá pé ẹ bá wa pé ní orúkọ Yorùbá. ẹ pé ṣé ó sọ wípé wọn ò mọ kankan náà ṣe ń pa àwọn èèyàn. ó ní literate ni. àwọn tiwa tó dẹ̀ wá claim pé àwọn gba professor wọn gba gbogbo oyè tó wà láyé yìí ṣé wọn wá rí wípé ẹni ìwé tẹ́ mọ̀ gan kò sọpọ lọmbẹ ọ̀tọ̀ ni ìwé ọ̀tọ̀ ni kéèyàn ní làákàyè olóyè òkà ẹ̀yin náà lẹ lólóyè òkàwé but làákàyè ẹ̀ ó pé ju ti ẹni tó ń ṣe president láwọn ìlú wa lọ. Because èèyàn gbọ́dọ̀ ní future thinking àti future àbí kí ló máa pè é so olóyè ti rí nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú olóyè dẹ̀ gbé síta wípé ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ká wo kinní ìran nǹkan táwọn ń rí ẹ̀yin ò rí ṣé wọ́n ti ń rí nsìn yìí àbí ṣé olóyè ò sọ ni olóyè sọ ní 6 years ago wípé táwọn ń rí ẹ̀yin pípù yìí ò rí tó nísìnyí ta tún wá ti rí nǹkan tó lóyè rí yẹn náà sí kí ló tún insist wọn lẹ́nu ṣé ó dìgbà tán bá tó pa everybody tán nígbà ní àwọn ọba wa yìí respect tá à ń fún wọn yìí ló ń pa wá di bá a ṣe wà yìí ẹ wo bó ṣe ń pa wá tó yìí náà a sì tún respect wọn náà ni kábíyèsí o
tíwáìlì o kìíní kan o ṣé àwọn ọba tó yẹ ká ti lọ bá nílé ká máa jẹ wọ́n tútù ipe kílẹ̀ wò dìbò yìí kí ni wọ́n ń wò talẹ̀ kọ́ tún gbalẹ̀ lọ́wọ́ èèyàn kọ́ tún tà fẹ́ lómìn kọ́ gbalẹ̀ lọ́wọ́ ọmọ Yorùbá wọ́n á tún tà fún Yíbò kọ́ gbalẹ̀ lọ́wọ́ ọmọ Yorùbá kọ́ tà fún Fúlàní n tí àwọn ọba wa mọ̀ nìyẹn ìjẹkújẹ àwọn tẹ̀ ń pọ́n lé yìí wọ́n ń pọ́n yín lé ọba oníjẹkù. ẹ tó ń pè yẹn stop jàre ọmọ yín tá à ń fún yín rẹpẹtì àwa yẹn lẹ wá mú bí tissue paper ẹ kàn mú wa báyìí tẹ bá ti fi nù wá tẹ ti pọ́n wa lẹ́nu báyìí tẹ ti fi wá nu ẹnu báyìí ẹ jùnú ni adẹ̀yìn ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ má sùn ìsinyìí ó ń ṣègbà tó yẹ ká máa pọ́n àwọn bàbá yìí lé ẹni tó bá yẹ kẹ́ ẹ tú sí lójú ẹ tú sí lójú ẹ jẹ́ kó mọ eléyìí ó ń ṣe ayé fàájà la wà yìí because tẹ́ ẹ bá fàájà àwọn máa fẹ̀mí yín já ni tẹ́ ẹ bá ti fàájà pẹ̀lú wọn ọ máa fa ẹ̀mí yín já torí wọn kí ẹ wo orú fídíò tẹ́ ẹ ń sẹ́ndì yìí nsìn yìí káde ẹ pé ẹ sẹ́ndì ẹ síbi bọ́ọ̀tù. mo ẹ̀ṣẹ̀ sẹ́ndì ẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn lè ṣì bẹ́ẹ̀ ohun mi ò ní yọ. bẹ́ẹ̀ nínú kẹ́kẹ́ ìmúlò tún àwọn èèyàn tó fi ń sọ ẹ ti mọ bí fíìmù bí kinní yìí ṣe wà bó ṣe wà bútà sí but kò múùfù àwọn èèyàn àwọn ọba wa wípé kí ló dé ọmọ yín ló wà bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ nsìn yìí ọmọ yín ló wà bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ sókè ìgbà tó bá tó pa wá táwa ń bí àkòwù ilé wo la fẹ́ lọ nsìn yìí kẹ́yìn àwọn tó wà ń lé gan wọn kọ̀ǹpléènì tí wọ́n gan ju tàwa tá à ń bọ̀ lọ. wọ́n wá bọ́jẹ̀ máa sá lọ tó wà ní gan fẹ́ já dànù. ó sì tọ́bẹ̀ máa bá lọ lélẹ̀ nígbà tó ọmọ wa wà ń bẹ̀ tí yà ń jẹ wá tó báyìí tọmọ wa bá kúrò ńkọ́ kí ló máa jẹ wá o ẹjọ́ ọ ti gbogbo bọ́dà ilẹ̀ Yorùbá wọn ò sí gbogbo nǹkan tó yẹ ká máa complain fún Tinubu lélẹ̀ up till now Tinubu ń lo 3 years bọ́dà ilẹ̀ Yorùbá wọ́n sì ti náà tilẹ̀ Fúlàní ń gbabẹ̀ wọlé àwa ò rí nǹkan gbà wọlé. gbogbo tó yẹ ká máa sọ lélẹ̀ yìí Tinubu àwọn ò lè máa try lóòótọ́ but security àwọn èèyàn ẹ ló ṣe kókó. ayé Jonathan ó tọ́jú àwọn ọmọ títí ẹ̀ ayé Buhari òun ṣí àwọn títí ẹ̀ lẹ́ẹ̀kan wọlé bó ṣe wù wọ́n gbogbo wọn náà ní NIN ní Nàìjíríà lọ́wọ́. so kí ni Tinubu fẹ́ ṣe fún àwa tá a jẹ́ ọmọ Yorùbá. mi ò mọ o. àbí nígbà tí kinní kan ń jẹ ọmọ olòṣì ẹni ó fọ ìlú mọ́ tó bá ń jẹ ọmọ olówó sí yìí ẹni èmọ́wọ̀lú wọ́n ṣàánú wa o wọ́n ṣàánú wa kó má pa wá tán. ẹ ṣe gan bàbá mi. àwọn Fúlàní wọn ò rányàn kankan wọ́n ipa bàbá mi dànù náà nìyẹn. I know. I know. ẹni tó bá kàn ló mọ̀ o. ẹni tó bá kàn ló mọ̀. ẹni tó bá kàn ló mọ̀. ẹni tó bá kàn àwọn náà àkúkú gbogbo ẹ náà la máa gbé sórí afẹ́fẹ́ ẹ máa gbé tó bọ̀ yá mi yàgòrò kìíní. ẹ ṣeun bàbá wa yìí tó máa sọ tójú wọn rí lọ́wọ́ Fúlàní tó kò bá dìde sọ̀rọ̀ tábíọ́lá bá sọ tó gbé ẹ̀rí ní sàárè gbogbo wa là bá ṣàánú ọmọ Abíọ́lá tí bàbá wa tó sọ̀rọ̀ yìí mi rẹ tí mo fẹ́ pè mọ́ sí because gbogbo channel ti jápọ̀ tó má fi lè. tẹ bá mọ èèyàn tẹ́lẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí kọ́ sẹ́ǹdì ẹ̀ sí Pẹ́ńkẹ́lẹ́mẹ́x kóun náà rí nǹkan tó ṣẹlẹ̀ sọ bóyá ó lè bá bàbá Tinubu sọ̀rọ̀. ṣé èmi ni màá tún sẹ́ǹdì ẹ̀ síta tó bá àwọn Yorùbá kan máa sẹ́ǹdì ẹ̀ tó bá wọn kan sẹ́ǹdì ẹ̀. kálíbo ní nọ́mbà bọ̀dà Pẹ́ńkẹ́lẹ́mẹ́x bá sẹ́ǹdì ẹ̀. ṣé o tí mo ṣe kan mo ṣe pariwo ẹ bá wa sí ẹ bá wa láìkì ẹ kí tó máa sẹ́ǹdì ẹ̀. kí ni yẹn mo ṣì wà ní máìndì ó bírèènì mi. ẹ tó bá tún kàn àwa tún máa gbé bọ́ọ̀tà. ó ṣì wà ń bírèènì mi. èèyàn kan tún lọ Audacity tó tún rìkọ́ọ̀dì nǹkan tó ń ṣe. wọ́n tún sọ èdè sí pé ó dẹ̀ kókò bóbìnrin sùn rí tiẹ̀ kókò dédé sùn lé wọ́n máa yẹn lórí ni ó wà gún mọ́lẹ̀. bí rẹ̀ bí ó ti wọlé kò tí ì wọlé ó tún fi ọwọ́ bọ̀ kò tí ì wọlé. ọmọ yẹn dẹ̀ fẹ́ múyàn ebi ń pa ni. tẹ bá fídíò tẹ bá rí kejì báyìí bí wọ́n ti máa pọ́ màálù bẹ́ẹ̀ ni ṣe ń pọ́ ọmú máa yẹn tó fọmọ lẹ́yìn lọ́wọ́ gbogbo ẹ̀. kò ní dáa fáwọn pípọ̀ yìí ẹ tó sọ wá kò ní dáa fún wọn.
kò ní dá fún ẹ tó so wá pọ̀ kò ní dá fún àwọn tó sì lọ́wọ́ sí pé káàjọ máa wà pọ̀ kò ní dá fáwọn náà kò ní dá fún wọn kò ní dá fún wọn. kí ló dé. I could imagine. ọmọ yẹn ká mọ̀ wọ́n fi àpò wọ́n fi ń gbọ́ ọmọ yẹn lẹ́nu. ẹ̀yin náà mọ̀ ọmọ ọdún márùn-ún mo ní ọmọ dọ́tà mi bá ṣe jí báyìí oúnjẹ ni mo lọ dáná fún kíṣìnì. ọmọ tó fẹ́ mu yàn wọ́n dẹ̀ fi ọmọ yẹn dẹ̀ fẹ́ mu yàn wọ́n dẹ̀ fi ń gbọ́ ọmọ yẹn lẹ́nu pé kókó àwọn dẹ̀ ń fa ọmú fọ. ebi dẹ̀ ń pọ̀ ọmọ yẹn ebi ń pọ̀ ọmọ yẹn because ọmọ yẹn bí ọmọ oṣù between ọmọ oṣù méje sí ọmọ oṣù méjìlá àmì ọmọ oṣù mọ́kànlá. ọmọ oṣù mẹ́fà sí méje ló máa jẹ ebi ń pa ọmọ yẹn ni. ebi ń pa ni ẹ dẹ̀ mọ̀ pé nǹkan táwọn ọmọ yẹn máa mu nìyẹn ọyàn nìkan ló máa mu. ọyàn ni. ọmọ yẹn dẹ̀ fẹ́ mu yàn ó dẹ̀ ń tì kò ní da fún àwọn Fúlàní Gumi kò ní da fún ẹ Gumi kò ní da fún ẹ fún nǹkan tó sọ fún olóyè kò ní ṣoríire gbogbo ayé Fúlàní tẹ wà Nàìjíríà ní ṣoríire because this is too much. ó pọ̀ jù kí ló dé ṣebí ìlú la wà yìí àti ẹ̀rọ ọmọ lórí púpọ̀ ó ṣe tiẹ̀. wọ́n dákẹ́ àwọn ọ̀kà wọ́n dákẹ́. ẹ̀yin kábíyèsí ẹ dìde kẹsàn kan o because ọmọ yìí ló wà ń bẹ ìgbà tí Buhari wà ń bẹ sọ pé ẹ lè jà ẹ lè sọ̀rọ̀ Buhari máa gbé yín ṣé bàbá Tinubu tún máa gbé yín ni. ẹ jọ mo fọlọ́wọ́ bá bẹ̀ yẹn ẹ̀yin tẹ bá sẹ́ẹ̀dì fídíò tẹ bá rí alágbára kan tó wá sórí íńtánẹ́ẹ̀tì ó ní alágbára lòun ò fẹ́ ṣe kinní kan ẹ má sẹ́ẹ̀dì fídíò wọn sí mi o bẹ̀tẹ̀ bá sẹ́ẹ̀dì sí mi máa delete ẹ̀ ni àfẹ́ gbálágbára ni mí ẹ wọ gbó ẹ bá wa kó wọn ni ẹ bá wa gbóhùn sókè. Hello, mami. Yes, ma. Ma, ajá ìpẹ́ lẹ́yìn obìnrin tí mo send video ìsìnkú yẹ kí n send. Àti yẹ kẹ́ bọ̀ páwo obìnrin la máa wà emotional jù. Ọkùnrin mi náà máa wà emotional. Ẹ̀mí ọkùnrin mi obìnrin. Àwọn ọkùnrin látàárọ̀ sí wọn ò lè sọ̀rọ̀. Wọ́n dákẹ́ fẹ́. Ẹ ti bí tẹ́tí máa mọ nìyẹn. Ipá àwọn ọkùnrin kò lè sọ̀rọ̀. Pé bí ń pa ọmọ yẹn. Ọlá púpọ̀ fẹ́ jẹun kò ró ń jẹjẹ lásìkò. A fi ìyà tó tọ́ a fi jẹ gbogbo àwọn Fúlàní. Àṣẹ. A fi ìyà jẹ gbogbo àwọn tó fi ọwọ́ sowọ́pọ̀ kí Fúlàní máa wà ní lórí ilẹ̀ wa. A fi ìyà yẹn jẹ gbogbo àwọn tó yẹ pé ó fi ọwọ́ tí wọ́n fi ẹsẹ̀ sí secretly or openly àbí tí wọn ò bá jẹ oúnjẹ wa. Àfi tí afẹ́fẹ́ ilẹ̀ Yorùbá ò bá fẹ́ sí wọn lára àfi tí ilẹ̀ Yorùbá ò bá kàn wọ́n lọ́wọ́ àfi tí wọn ò bá tó ń jẹ ní ilẹ̀ Yorùbá àfi tí wọn ò bá bomi ní ilẹ̀ Yorùbá tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló máa ṣiṣẹ́ lòdì sí wọn lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn tó yẹ kí wọ́n ń fẹnu ẹ̀gọ́ kan olóyè orú ẹ̀ máa kàn wọ́n o ó máa kàn wọ́n máa kàn ìdílé wọn ó máa kàn wọ́n máa kàn ẹbí wọn lágbára lọ́wọ́ Ọlọ́run because bíbí ẹ wò ó. My heart bleeds. My heart hurts, bleeds. It's okay. It is well. Obìnrin yẹn wà restless. Ọlọ́run ló mẹyẹ èèyàn tó máa ti bá a sùn. Ẹ mọ̀ pé àwọn àbí àmọ̀ òní gbẹ́kún ọmọ ẹ̀ kó má tàtí wò bọ́mọ yẹn ṣe fẹ́ mu yàn yẹn ó fẹ́ fa ọmọ yẹn náà kó tún máa fún lọ́yìn bóyá bẹ̀tà àwọn tó fẹ́ fi ọyàn ṣeré wọn gbà fọ́mọ. Ilẹ̀ Yorùbá bí wọ́n ilẹ̀ Yorùbá gbé wọn mì afẹ́fẹ́ Yorùbá máa ilẹ̀ Yorùbá ó máa ṣiṣẹ́ lòdì sí wọn lágbára lọ́wọ́ Ọlọ́run olóyè Sunday Igboho nǹkan kò ní ṣe wọn lọ́wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run wọn á máa lọ pé wọn máa bọ̀rẹ̀ àyúlọ àyúbọ̀ lọ́wọ́ yẹn lágbára lọ́wọ́ Ọlọ́run igi kò ní dì wọ́n lórúkọ Jésù lágbára lọ́wọ́ Ọlọ́run Yorùbá wí ẹ jẹ́ fi ilẹ̀ Ọlọ́run á fẹ́ yín náà lágbára fún yín ló bí ìfọ̀mẹ́sí gẹ̀ẹ́tì ẹ̀ẹ́dẹ́jì yẹn o èmi náà ń ṣiṣẹ́ alẹ́ o. ẹ̀rọ ojú mi yẹ lẹ̀ pọ̀ ní. wọ́n dá ìyá kàtà bí mi ò gbọ́ bí ìgbọ́ ládà bí ìgbọ́ kankan mọ́ ṣùgbọ́n Ọlọ́run á fún yín lórí ọ̀fẹ́ á fún yín lágbára nígbà tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá máa délẹ̀ wọn ní wẹ̀yìn àti ẹbí yín ti lágbára lọ́wọ́ àti gbogbo àwọn tó nífẹ̀ẹ́ Yorùbá dénúdénú. Ẹ máa bójú òní ẹ máa bá ètò nìṣó. À ń bá nìṣó ẹ ṣeun gan ẹ ṣeun.
ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi kàn sí iléeṣẹ́ Body Talk Venture ó ṣáná wọlé tẹgbàrọ gùdù lọ́dà. This is original. wọ́n kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ńlẹ̀ jẹ́ ohun ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ tẹ at Body Talk _accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrìn ní ọtí kò ní lóòótọ́ àṣẹ lóòótọ́ lẹ́wọ̀ àti ẹrù ń sọ̀rọ̀ lára. Body Talk Ventures mo ti rí o ní message send deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ at Elegant Joy 26 ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talk Venture àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó gay òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlá ti lè rí lace lóríṣi bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austral lace exclusive babala luxury kì í gbó kì í ya kòkó júdà. Body Talk ó lọ fà gan tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù síbẹ̀ kì í bó kì í gbẹ dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelry Dubai twin jewelry 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Body Talk jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kú fún alára tó tà. ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ kàn sí at Body Talk _accessories ní Instagram àti TikTok. gbogbo bí ẹ bá wà ní wọ́n fọjà ránṣẹ́ sí ẹsẹ̀ ti place order. ẹ̀yin tòkè òkun ẹ tẹ at Elegant Joy 26 ní Instagram àti TikTok. Body Talk Venture ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. ológun máa wá ológun ẹlẹ́yàmẹ̀yà ogun àwọn Fúlàní àti Yorùbá máa ṣẹlẹ̀. ó máa wá ìyẹn gan làwọn ẹ̀sìpẹ̀tì ogun yẹn gan là ń ẹ̀sìpẹ̀tì a fẹ́ lọ because ìyà yìí ti pọ̀ jù. ẹ wo very pretty mama tẹ gbé fọ́tò ẹ̀mí mọ́ tó ṣẹlẹ̀ sí obet mo ń wo fọ́tò yẹn mo dẹ̀ ń gbọ́n táwọn èèyàn comment ìpè wọn àwọn fẹ́ fọmọ lọ́yàn ṣé bá a ṣe máa wò lọ lélẹ̀ ṣé bá a ṣe máa wò lọ lélẹ̀ àwọn kábíyèsí yìí wọ́n jáde wọ́n dẹ̀ sọ pé kán má bu àwọn kábíyèsí àwọn tó yẹ ká fi lọ sí pálásì kan lọ ju òkúta fọ́ orí wọn gbọ́ kí wọ́n sọ nǹkan yìí ń pọ̀ sí tí ò bá ṣe ọpẹ́lọpẹ́ olóyè Májàsọ́lá àwọn nìkan la rí ẹ̀yin ọba yìí ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ sọ̀rọ̀ awítẹ̀ wọ graduation gown káàkiri sọ̀rọ̀ graduation gown ló wà níta nísìnyí ìwé tẹ̀ kàkẹ́ tó jọba ṣó ló kàn nísìnyí báyìí Májàsọ́lá Ìgbòho sàyìn nǹkan kò ní sẹ̀mí yìí ó lágbára Ọlọ́run ẹ máa lọ́rí ẹ máa bọ́rí. wọ́n ní ìpè tí à ń pa òṣè ara lolúwéré fi sàn gbogbo bí wọ́n ṣe ń perí yín níbi ibi yẹn á máa bá gbogbo ẹni perí yín níbi lágbára Ọlọ́run. bẹ́ẹ̀ Gúnmi ẹ bá wa sọ fún un pé ṣé ilẹ̀ bàbá ẹ̀ ni tó ń sọ pé kán kìlọ̀ fún Ìgbòho. Sunday Igboho. Ọlọ́run kó fi ọ̀run kẹ́ Akérédolú kó bá wa tẹ sáfẹ́fẹ́ rere ó ti sọ speech yẹn fún Buhari ìgbà Buhari wà láyé tó ń sọ pé kán lọ wá ààyè táwọn Fúlàní ti máa dá mọ́lù ó ní ṣé nínú ilẹ̀ bàbá títí wọn àbí ilẹ̀ bàbá títí òun Ọlọ́run kó fọ̀run kẹ ẹnì kátà dípò ń jà fún wa ní àwọn gọ́fúnà nìyẹn. Akérédolú nìkan ni lẹ́yìn Akérédolú. torí ẹ̀ náà dẹ̀ ṣe pa máa yẹn torí òní chairman of àwọn gọ́fúnà nígbà yẹn torí ẹ̀ ni wọ́n ṣe pa gbogbo ẹni bá wá ń lépa Májàsọ́lá bá ń lépa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wọn ò ní rí mú o lágbára Ọlọ́run àtàwọn bọ́ìsì wọn ìrú ẹkùn tí wọ́n ń kó káàkiri lágbára Ọlọ́run tán jọ ń wọgbó wọn ò ní rí wọn mú wọn ò ní rí wọn ṣe ń jàgbá àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ ń jẹ ni wọ́n máa lọ ni wọ́n máa bọ̀rẹ̀ ẹ bá wa sọ fún Gúnmi ẹ ń bá mẹni tá a lè rán sí Gúnmi ẹ láàrin tí ẹ nílẹ̀ Yorùbá nílẹ̀ bàbá ẹ̀ tí Usman Fodio tó sọ fún wọn pé ilẹ̀ bàbá wọn ni kí wọ́n máa bọ̀ enough is enough lóòótọ́ wá láwa táwa ẹnu la fi ń já wáyà lórí social media gbogbo wa náà kọ́ la máa lọ́lẹ̀ àwọn èèyàn ń jápa ìyá mi Yorùbá wù tẹ bá rí ìdíwé táwọn èèyàn ṣe lọ ta property wọn torí pẹ̀lú ìyún tí ẹ̀dá mo tẹ̀sí wá pọ̀ ju tàtẹ̀yìn wa lọ tẹ́ ẹ bá gbọ́ eléyìí jápa ni àwọn wa táwọn máa tàwọn wẹ́ni tó máa yá wọn lówó àwọn fẹ́ sá lọ ìlú òyìnbó ǹjẹ́ tó bá jẹ́ pé ìlú wa dà
wọ́n máa sáré ṣé tó wá rí tàwọn Fúlàní tó ń pààyàn káàkiri yóò ti wá tún jẹ́ kó wá wọ́ọ̀sì pé everybody sọ pé àwọn ò fẹ́ fi ẹ̀mí àwọn sọ àwa tá ẹlẹ́bí ń lé gan àdúrà ní láàárọ̀ lọ́sàn-án àǹdí àwọn ọmọ ọlọ́mọ tán kó wọnú igbó kọ́lọ́n kó bá wa gbà wọ́n síta kó bá wa gbà àwọn ọmọ yẹn síta ojoojúmọ́ là ń ké lórí àwọn ọmọ yẹn tẹ́ bá gbọ́ speech tó àwọn ọmọ yẹn ń sọ eléyìí tó gbẹ́sẹ̀ lé principal ẹ̀sẹ̀ ó ní màmí AI ni ọkàn ìmájì pé kò tó wọn máa sọ nínú igbó ni. Ipe tóun ò bá rí iye òun àti bàbá òun mọ́ o daddy I love you mommy I love you omi ń jábọ́ lójú mi gbà gbogbo kìíní yìí. AI èmi náà tí omi bọ́ lójú èmi náà. Ẹ ṣeun màmí ká tún gbé kọ́lẹ̀ lómi thank you so much. Ó dáa náà o ẹ kú ètò. Ẹ ṣeun ẹ̀yin ìyá wa tá a bá pè yẹn bàbá wa tá ló pè mí ní fídíò láì ẹnìbọ̀ tí n bá pè mo ti send fídíò yẹn sí kí n tó pè but people are not saying it they would call me. Don't send it to me. Obama ṣàlè rí yín gbé wọlé báyìí because mo ti mi nígbìyàn kankan wọlé sórí TikTok yẹn mọ́ o. Mo ti mi nígbìyàn kan sórí TikTok yẹn mọ́. Ẹni tó bá fẹ́ wọlé kó send out to me. Bí kí wọ́n ní pé send ẹ bá gbóhùn sókè sà. Báwí. Àwa pẹ̀lú yín o. Ẹ káàsán. Ẹ kú dédé àsìkò yìí màmí. Mẹ́kúṣẹ́. Yes ma. Ní ṣìṣe lágbára Ọlọ́run. Àṣẹ Èdùmàrè. Àṣeyè lẹ́mọ̀ ṣe o. Àṣẹ Èdùmàrè. Ṣé rí ọ̀rọ̀ ilẹ̀ wa yìí kọ́lọ́run kó ṣàánú ni. Àṣẹ. Mo dẹ̀ mọ̀ pé agbára dẹ̀ ṣì wà nílẹ̀ Yorùbá táwọn Yorùbá sì lè lò láti fi ṣẹ́gun wọn. Ṣùgbọ́n wọn ò dìde. Ṣùgbọ́n Ọlọ́run ọba láàánú àbáwá dà sí. Olóyè má jà ṣọlá á máa lọ rí á máa bọ̀ rí. Àṣẹ Èdùmàrè. Kò ní ṣìnì lágbára Ọlọ́run. Àṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ náà lágbára o. Lágbára gan-an. Fídíò tẹ rí báwo lè ṣe rí sí. Ẹ ti send ẹ o. That is the problem. Kò sẹ́ni tí ẹni bá ti pè mo ti send ẹ̀ sónítàn. Okay. So bí akílẹ̀ stop má wulẹ̀ send ẹ̀ sẹ́ni kankan mọ́ jàre. Because when I send it to people. Mo send ẹ̀ sí yín mo send ẹ̀ sí yín mo ń wò lọ́dọ̀ yín. Mo ti send ẹ̀ sí yín kó tó di pé mo ẹ wò ó kó tó di pé mo pè. Ẹ jẹ́ kí n wò ó náà tí bá pè máa pè yẹn. I don't want to send it to anybody again. Yes, I'm tired. Àǹtí mo fẹ́ sọ nìkan. Àwọn ọmọ OPC Baba Gani. Ṣé wọ́n rí fídíò yẹn? Àwọn yẹn ti yà. Lórí ilé wọn tán wá sórí social media tán bó lóyè. Ẹ sọ pé àwọn yẹn ṣe show back to back. Àwọn yẹn ò gbádùn, sáwọn yẹn gbádùn. Àwọn ọmọ OPC Gani Adams. Wọ́n ṣe show lóyè back to back. Sáwọn ọmọ OPC Gani Adams gbádùn lójú tiẹ̀. Wọ́n jẹun tó gbádùn lójú. Wọ́n kú jẹun tó gbádùn lóòótọ́ àǹtí. Wọ́n jẹun tó gbádùn. Ẹ bá gbọ́n sókè ní ìṣẹ́jú méjì o. I'm tired o. Hello, Yorùbáwí. Yes sir, ìṣẹ́jú méjì sir. Ẹ kúṣẹ́ kú ọ̀rọ̀ lú o. Ẹ ṣeun sir. Ọlọ́run ọba wà pẹ̀lú gbogbo wa. Àṣẹ Èdùmàrè. Lágbára Ọlọ́run. Lágbára Ọlọ́run. Àṣẹ. Fídíò yẹn mi tiẹ̀ lè wò bí mo tiẹ̀ ṣe rí píkṣọ̀ yẹn lásán mo kàn tiẹ̀ filẹ̀ bẹ́ẹ̀ ni. Ṣé rí. Ẹ bá wa sẹ́lẹ̀ síta ìlú òyìnbó lẹ wà. Ẹ bá wa sẹ́ndẹ̀ sáwọn tó wà nílùú òyìnbó bóyá àdìgán tó lè wá sẹ́ndẹ̀ ẹ̀wọ̀ áùsù pé tẹ́ wà nílùú òyìnbó ẹ bá wa sẹ́ndẹ̀ káàkiri ẹ bá wa sẹ́ndẹ̀ fídíò káàkiri pé ohun tó ń fi ọmọ Yorùbá ṣe ńlẹ̀ Yorùbá lélẹ̀ ẹ bá wa sẹ́ndẹ̀ kiri. Mo máa ṣí àì pẹ̀lú gbogbo àwọn èèyàn lágbára Ọlọ́run. Ṣé rí ọmọ Yorùbá à ń fi ara wa ṣeré gidigidi. Ṣé sọ pé a kàwé tó àmọ́ lójú mi ó dàbẹ̀ ni pé ìwé yìí ó ti tó sọ wá. 447 yẹ jọ sọ́run yín sí mi ni ẹ jọ náà. Ká máa ṣe àánú du bí ò ṣe yẹ lọ ju ara wa gan lọ. So ìmọ̀ràn èmi fún ọmọ Yorùbá ni pé kí gbogbo wa dìde. Irú gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó yẹ kí ọmọ Yorùbá dìde ní àkókò yìí tí ó jẹ́ pé ìyọ̀wá wà ńbẹ̀ yìí. Ká jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ nǹkan tó ń lọ. Ká jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ nǹkan tó lọ tí bàbá yìí bá kúrò ńbẹ̀. Ó léwu o bó ìbá lo 16 years sí kó lo ọdún mẹ́rìndínlógún. Ó dà kó lo 40 years sí. Ó léwu tó bá kúrò bẹ́ẹ̀. Gbogbo iṣẹ́ tó ṣe sílẹ̀ yìí àwọn ẹni yìí wọn kọ̀ láti dànù níjọ́ kan Ọlọ́run má bàa ṣe ọwọ́ wa jẹ́. Àṣẹ Èdùmàrè. Ṣé rí àwa ọmọ Yorùbá ó yẹ ká dira wa mú gan o ká dẹ̀ ṣọ́ra àwọn ọmọ Ìgbò níbi iṣẹ́ tí ọmọ mi ti ń ṣiṣẹ́ ọ̀gá ẹ̀ ọmọ Ìgbò ni.
ó máa ń fi àwọn fídíò nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò ó máa ń fi hàn. So ó lóun wá sọ pé kó share pẹ̀lú òun, ó ló sọ pé láéláé wípé òun ò lè share pẹ̀lú ẹ̀. Ó ní pé gbogbo àwọn ọmọ Ìgbò wípé ìmùlẹ̀ ti wà láàrin àwọn wípé kò gbọdọ̀ jáde síta. Wọ́n ní WhatsApp group gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ náà máa ń share láàrin ara wọn, náà ń jẹ́ kí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Gbogbo àwọn èèyàn yìí wọn tó bẹ́ẹ̀ nílẹ̀ Ìgbò, wọ́n yanjú wọn ní tí wọ́n bá ti mú wọn, wọn ò dẹ̀ kí ń gbé síta. Àmọ́ láàrin WhatsApp group wọ́n gbé síta, wọ́n dẹ̀ ti wọ́n nu everybody pé wọ́n gbọ́dọ̀ share síta sí other platform. But wọ́n lè fi hàn àwọn èèyàn ẹ̀yà míì lórí fóònù wọn, wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn. Àmọ́ wọn ò gbọ́dọ̀ share sí. Lọ́jíìkì kan tún nìyẹn. Yorùbá ò lè ṣe bẹ́ẹ̀. Ọmọ Fúlàní pọ̀ nílẹ̀ Yorùbá, try to be careful. Ọmọ Fúlàní pọ̀ nílẹ̀ Yorùbá. Yorùbá ò lè ṣe bẹ́ẹ̀. Ṣẹ́rí Fúlàní, mo mọ̀ wọ́n dáadáa. Ọ̀nkù mi mẹ́ta ni Fúlàní pa. Káì. Ọ̀nkù mi mẹ́ta. Ọ̀kan ní Jos ni ọ̀nkù mi yẹn ń gbé ìgbà táwa ń kékeré ló ti lọ sí Jos. Ọlọ́run dẹ̀ kẹ́. Ó ní ilé ńláńlá, ó ní mosque, ó ní hòtẹ́ẹ̀lì. Big hotels ní Jos. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí bọ̀ wá tó fẹ́ wá àtàkẹ́, àwọn kan sáré wá sọ fún pé àwọn alágbájá ń bọ̀ wá o. So àwọn fámìlì ẹ̀ ní kó jẹ́ káwọn máa sábọ̀ wá sísàlẹ̀ bí ó ní ó lóun mọ gbogbo wọn. Tó bá ń sọ èdè wọn lẹ́nu ẹ lérò pé bẹ́ẹ̀ ni wọ́n bí sí. Ó lóun mọ gbogbo wọn pé òun wá fi gbogbo nǹkan yìí sílẹ̀. Ó lóun wá bá wọn sọ̀rọ̀ pé òun gbọ́ èdè wọn kankan. Ó ní káwọn nígbà tí wàhálà ẹ̀ pọ̀ ó bá ní kí ìyàwó àtàwọn ọmọ máa bọ̀ wá sísàlẹ̀ ń bí. Wọn tí ì dé ìsàlẹ̀ bí tí wọ́n ti pa tí wọ́n gé orí ẹ̀ tí wọ́n ń gbé káàkiri jó nílùú Jos. Ẹranko làwọn pípé wọn. Níbi tí àwọn pípé yẹn ẹranko ni wọ́n. Ọ̀kan nílùú wa gangan ló ti ṣẹlẹ̀. Ọ̀nkù mi yẹn ó ṣe 35 years ló lò ní sójà nígbà tó rìtáyà. Ọ̀rẹ́ yẹn ó wá ń fi ọ̀kan ó ń bá ọ̀kan ṣọ̀rẹ́ nínú àwọn Fúlàní yẹn nílùú wa ń bẹ̀. Ó wá Fúlàní yẹn wá tàn wípé àkókò owó yẹn wá kóun fi ra bára màálù kóun máa bá sin màálù. Nígbà tí ó yá ọdún kìíní lọ ọdún kejì lọ ọdún kẹta lọ kò rí nǹkan kan lórí màálù tó gba owó lọ́wọ́ ẹ̀ yẹn wá ń sin lówó pé ó yẹ kí nǹkan kan ti máa jáde lẹ́yìn ọdún mẹ́ta. At least ó yẹ kí nǹkan kan máa jáde. Ìgbà tó rí pé ó ń sin òun púpọ̀ jù tí ọ̀nkù mi yẹn lọ bá nígà tó lọ béèrè owó lọ́wọ́. Ó lọ sí ìgà. Ó ṣe nìkan nìyẹn. Ogun náà fi pa. Ó nà nìkan. Máa yẹn wọlé wá kú ni o lálẹ́ ọjọ́ yẹn ló kú. Thank God ìgbà tó ń lọ sọ́dọ̀ Fúlàní yẹn ó sọ fún àwọn fámìlì ẹ̀ pé òun fẹ́ lọ bá lágbájá òun fẹ́ lọ gba owó òun lọ́wọ́ ẹ̀ jàre. Nítorí 35 years in service. 35 years in service ló jẹ́ ká mọ̀ yìí pé máa yẹn ló ṣe iṣẹ́ yẹn. Àwọn yẹn wá wọ́n lọ sọ fún pé lágbájá báyìí ó ní kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin ó lóòótọ́ ló wá. Òun dẹ̀ ti sọ fún yín wípé òun kọ́ lòun ṣe o pé òun mọ kankan tó ṣẹlẹ̀ sí o. Ó dà ẹ́ ṣe ń gbọ́ bá wa. Fúlàní wọ́n dájú tó jẹ́ pé ká má fìyà jẹ ara wa ká má fìyà jẹ àwọn generation wa tó ń bọ̀. Ẹ máa tẹ̀síwájú. Ẹ ṣeun gan-an, God bless you.